فلو قد ذقت من حلواه طعما لا آثرت التعلم واجتهدت ولم يشغلك عنه هوى مطاع ولا دنيا بزخرفها فتنت ولا ألهك عنه أنيق روض ولا خدر بربربه كلفتا ولا ألهك عنه أنيق روض ولا خدر بربربه كلفتا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه ومن صار على نهجهم إلى يوم الدين. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run lórí oore rẹ̀ èyí tí fi ń tóbi jù nínú oore Ọlọ́run náà ní Islam. A kí Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí pé ó ṣe wá ní mùsùlùmí. A tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún olólùfẹ́ wa, aṣíwájú wa, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí Ọlọ́run ọba rán sí gbogbo àgbáyé kó máa jẹ́ aláàánú olùkẹ́ fún gbogbo ayé. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bẹ pẹ̀lú rẹ̀ àtàwọn ará ilé rẹ̀, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rere tọ́lọ́run ní kí wọ́n máa rìn lórí ìlànà wọn lọ fi di ìjọ́ kẹ́yìn. A kíra wa ní òkú ẹ̀sìn Islam pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa níbi tí a ti ń wo Sunna TV Yoruba. A kí wa lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà. A kú ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ọlọ́run kó jẹ́ àjèrè rẹ̀ láyé ń bí àti ní gbagba alìkìyàmà. A tọrọ púpọ̀ fún àwọn olùgbọ̀wọ́ ètò yìí kí Ọlọ́run kó bá ní san wọ́n ní ẹ̀san rẹ̀. Iléeṣẹ́ Sunna TV Yorùbá iwájú iwájú ni a máa lọ, àní padà sẹ́yìn. Ètò wa èdè Lárúbáwá lórí Sunna TV Yorùbá náà ni eléyìí. A dúró nínú ẹ̀kọ́ tó wá lọ. A dúró lórí ẹ̀kọ́ ogún, ibẹ̀ láti dúró. Ọpẹ́ ni fún Ọlọ́run tó ní àbádé ibi tá a bá dé yìí. Gbogbo èyí tó kù náà tí a ń fẹ́ láti ṣe, abẹ́ Ọlọ́run mọ́ṣà jogún àlàáfíà, kó jogún ẹ̀mí gígùn fún ẹnìkọ̀ọ̀kan wa tí a fi máa bá ètò yìí lọ. Ẹ̀kọ́ wa tí ní náà ni ad-darsu al-wahid wal-ishirun, mọ́kànlélógún náà ni a bẹ̀rẹ̀ lénìí. Kí wá ní àkọlé ẹ̀kọ́ yìí? Àkọlé rẹ̀ náà ni asma'ul mihan. Bí a bá wo eléyìí yóò máa jẹ́ ad-darsu, ẹ̀kọ́ nìyẹn, kó máa jẹ́ ìrántí fún wa. Ẹ̀kọ́ la ń pè ní ad-darsu. Kẹwo kíkà rẹ̀ dáadáa, ad-darsu. A rí pé láàmù tó wà ń bẹ gbogbo ìgbà la máa ń rán wa létí pé láàmù ni. A kìí pe láàmù ilé ìjáde gbogbo ìgbà tá a bá ti rí ṣádà lórí àràfí tó ṣe pé láàmù ṣíwájú rẹ̀, láàmù ni a ní pe jáde, àrínsìn ad-darsu. Kí ló wá kàn lẹ́yìn darsu? Náà ni òǹkà yìí. Òǹkà ilé yìí bá a bá wò, a rí àkọ́kọ́ yóò máa jẹ́ ọ̀kan, òǹkà kejì ń jẹ́ méjì. Inú èdè Lárúbáwá èyí là ń pè ní wáhídù. Ẹ̀rí bàbá tẹ̀lé òǹkà ilé yóò máa jẹ́ ìṣirún. Èyí a máa pè ní alwáhídù wal-ìṣirúnà. Alwáhídù wal-ìṣirún. Ẹ̀rí ad-darsu alwáhídù wal-ìṣirúnà. Àrínsìn kí wá ní àkọlé rẹ̀? Náà ni asmá'u. Asma'ul mihan. Asma'ul mihan. Ẹ̀rí káwo bá ṣe ká, kíkà ni ó ṣe pàtàkì púpọ̀. Bẹ́yẹn ò bá lè ka nǹkan yóò ní lára láti jàǹfààní lára nǹkan ni. Ìpele àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ni pé kéèyàn láǹfààní àti lè ka nǹkan. Àrínsìn bá a bá wò, a rí pé alif àti hamza àti fatha nǹkan mẹ́ta ló wà ń bẹ̀.
a sì ti sọ fún wa pé bá bá fẹ́ ka nǹkan nú èdè Lárúbáwá méjì náà ni inú àrí àràfí a sì wá rí àmì tí wọ́n fi sórí àràfí ni àmì ni ó lè wà lókè àbí kó wà nsàlẹ̀ bá bá wo àràfí àkọ́kọ́ a rí pé alif àti hamza ni lókè rẹ̀ a wá rí fataha lókè fataha àti sọ fúnra wa pé àmì a òun náà ni fataha àmì kí ni a òun ni fataha gbogbo ibi tá a bá ti bá àmì ìlà yìí pàdé tí wọ́n fi sí òkè lórí àràfí kan yóò máa fún wa ní pípé a àrísìn alif hamza àti fataha nílé kéwú a sọ pé ń jẹ́ kí ni ó ń jẹ́ a àrísìn ó ń jẹ́ a alif hamza fataha ó ń jẹ́ a sọ pé a lẹ́yìn ni ó wá kan àràfí sin ló kàn bá a bá níbẹ̀rẹ̀ a ti ṣàlàyé fúnra wa pé kíkọ sin oríṣiríṣi ni bí a bá fẹ́ pa sin pọ̀ mọ́ àràfí mi àwọn nǹkan tí ń bẹ nísàlẹ̀ sin á já kò èyàn ló fà á rí pé níbí ìsìn àwọn nǹkan kan ń bẹ tá máa ń fi sísàlẹ̀ sin kò sí ń bẹ̀ mọ́ nítorí kí ni a fẹ́ pa sin pọ̀ mọ́ àràfí mi a rí so sin eléyìí kí ló wà lórí sin sukun ní bẹ lórí sin yóò máa jẹ́ as ni ó máa jẹ́ ẹ̀rí lẹ́yìn sin ó kan àràfí ó kan mim mímù lélẹ́yìí káàwó dáadáa àwòrán tá à fi máa ń kọ òun náà máa ń yàtọ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ papọ̀ mọ́ nǹkan máràfí omi á rí pé bá a ṣe máa ń kọ́ rè sin tó bá dá dúró fúnra mim tó bá dá dúró fúnra rẹ̀ kíkọ rẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n tá a bá fẹ́ papọ̀ mọ́ àràfí mi kíkọ rẹ̀ ọ̀tọ̀ tún ni kíkọ ilé yìí sábà pé a fẹ́ papọ̀ mọ́ àràfí kan ni mim lélẹ́yìí lẹ́yìn mim kí ló wá tẹ̀lé a rí pé a tó gùn òun ló tẹ̀lé a ṣàlàyé fúnra wa nínú àwọn ẹ̀kọ́ tó ti wá lọ pé a méjìlá ní inú Lárúbáwá a ní a kan a kúkúrú ni a sì ní a kan a gúngùn ni a kúkúrú yìí òun ni fataha tá a rí lẹ́ẹ̀kan ẹ̀rí sìn a kúkúrú nìyẹn a gúngùn tiẹ̀ ìgbà tá a bá ti rí àràfí kan tí wọ́n wá fa alif tó gùn sẹ́gbẹ̀ẹ́ àràfí ni kò tún jẹ́ alif mọ́ a gúngùn ni yóò máa jẹ́ ma ẹ̀rí asma bá ṣe pé nìyẹn lẹ́yìn ni ó wá kan hamza lélẹ́yìí a rí nísìn hamza ní kí ló ń bẹ lórí hamza a rí pé dọ́mà òun ní bẹ lórí hamza dọ́mà òun ní bẹ lórí rẹ̀ dọ́mà yìí kí ni pípé dọ́mà bá a bá fẹ́ pé dọ́mà a rí pé dọ́mà ó máa fún wa ní u ní dọ́mà ó máa fún wa ẹ̀rí dọ́mà yóò máa fún wa ní kíni yóò máa fún wa ní u a sọ pé asma'u lẹ́yìn ni àràfí wo ló tẹ̀lé a rí pé alif kan tẹ̀lé kó tó wá kan lam tó ní kíni tó ní sukun lam eléyìí ó ní sukun alif eléyìí a ní pé alif yẹn jáde ẹ̀rí a wá pa dọ́mà nìpọ̀ mọ́ lam eléyìí pé asma'ul ẹ̀rí asma'ul ẹ̀rí alif eléyìí ò ní jáde a pa dọ́mà ní tó bá ṣe pé a fẹ́ dá kẹ́límà eléyìí pè fúnra ara rẹ̀ lọ́tọ̀ ibẹ̀ ni alifu ni ó ti jáde a sọ pé almehan àmọ́ tá a bá fẹ́ papọ̀ mọ́ gbólóhùn mi alifu ni ò ní jáde a wá sọ pé asmaul ó wá kan mim kí ló wà nísàlẹ̀ mim kí ni bẹ́ẹ̀ sàlẹ̀ mim a rí pé kẹsùrọ̀ ẹ̀rí sìn kẹsùrọ̀ nìyẹn kẹsùrọ̀ yóò máa fún wa ní kíni yóò máa fún wa ní i ẹ̀rí a sọ pé asmaulmi kó tó wá kan ha a rí pé fatha tí ń jẹ́ a ló wà lórí ha yóò máa jẹ́ asmaulmeha
kárí àràfi tó gbẹ̀yìn rẹ̀ náà ni òun ni nun. Nun eléyìí kẹsùrọ̀ tí ń jẹ́ i òun ló wà nísàlẹ̀ nun. A máa wá kà pé asmaul mehan, asmaul mehan, ha asmaul mehan. Ẹ̀yin náà wí dáadáa. Ẹ̀rí kí la ń pè ní asma, kí la ń pè ní almehan. Asma orúkọ, àwọn orúkọ ní jẹ́ asma. Ẹyọ kan àti sọ́rí nínú àwọn ẹ̀kọ́ tó ti wá lọ. Ẹyọ kan rẹ̀ òun ni ismu. Ńgbà tá ń sọ̀rọ̀ masmuka kí lórúkọ rẹ̀. Ẹ̀rí ismu òun ni orúkọ. Bí wọ́n bá pàdé rẹ̀ tí wọ́n sọ pé masmuka kí lórúkọ rẹ̀ ni wọ́n ń béèrè. Àwa sọ pé ismi orúkọ mi. Àrí nísìn. Bọ́ bá fẹ́ lò ní pluriel ní jamu'un púpọ̀ là ń pè ní jamu'un. Bẹ́yìn oní Faransé rẹ̀ ṣe ń pè ní pluriel ní púpọ̀ rẹ̀. Púpọ̀ ismu òun ni asma'u. Òun ni asma. Àrí nísìn. Tó lẹ́yìn asma almehan. Àwọn iṣẹ́ ẹyọkan tiẹ̀ náà mehna òun ni ẹyọkan rẹ̀. Ẹ̀rí ọ̀kan rẹ̀ òun ni mihnatun. Ẹ̀rí mihnatun ẹyọkan ni ẹ. Mihnatun ẹyọkan ni ẹ. Bóun náà bá wá pọ̀ àwa pè ní mehan, almehan, asmaul mehan. Orúkọ àwọn iṣẹ́ nínú èdè Lárúbáwá. Orúkọ kíni? Àwọn iṣẹ́ nínú èdè Lárúbáwá. Bá a ṣe máa a ní bábà, a ní télọ̀, alálágbẹ̀dẹ, aláwọn tí ń ta búrẹ́dì, aláwọn tí ń ta nǹkan èso, aláwọn tí ń ṣiṣẹ́ lóríṣiríṣi. Àwọn iṣẹ́ wọ̀nyí bá a ṣe ní orúkọ fún nínú Yorùbá, bẹ́ẹ̀ náà lòun náà tún ní orúkọ nínú èdè Lárúbáwá. Ó wá yẹ kéèyàn mọ àwọn orúkọ yìí. Nítorí pé ńgbà tó bá fẹ́ béèrè nǹkan, tó fẹ́ lọ ṣe nǹkan, ó yẹ kó o lè mọ̀ ohun tó fẹ́ lọ ṣe. Báwo ni wọ́n ń pe ẹni tí ń ṣe? Ẹni tí ń ṣe iṣẹ́ ni. Bó ni wọ́n ti ń pè? Ó lè lọlẹ̀ Lárúbáwá. Kí ni gbé ẹ lọ Saudi? Àbí kí ni kó gbé ẹ lọ sí Misra? Àbí kó gbé ẹ lọ sí Kuwait? Kó fẹ́ ra nǹkan kan. Kó máa wò pé orúkọ ẹni tí máa ń ṣe nǹkan báyìí, báwo ni ẹ ṣe máa ń pè? Ó máa wá dààmú. Àrínsìn. So aláwọn orúkọ ń bì tó pọ̀. Ó pọ̀ lọ́dọ̀ Lárúbáwá gan. Ṣùgbọ́n a mú díẹ̀ ń bẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ fún wa. Kí lákọ̀ ṣe? Ẹ má gbàgbé, àkọ́kọ́ kàánà. Kíkà ni ó ṣe pàtàkì púpọ̀ lọ́dọ̀ wa. Ẹ̀rí ń sìn. Kíkà ni ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ wa. Ká má kànjú pé tó mo fẹ́ mọ ohun tí orúkọ yìí ń jẹ́. Ṣùgbọ́n kó o lè kà á fúnra rẹ̀. Ìyẹn ni ìpele àkọ́kọ́. Tó o bá ti rí i kà fúnra rẹ̀, gbogbo tírà tó bá ti rí, gbogbo òwe Lárúbáwá tó bá rí, ìwọ náà máa láǹfààní àti máa kà fúnra rẹ̀. Eléyìí ìpele àkọ́kọ́ leléyìí, ó sì ṣe pàtàkì púpọ̀ kíkà nǹkan. Bá a bá wo gbólóhùn àkọ́kọ́, orúkọ àkọ́kọ́, bó láti kọ́, ẹ̀yin náà wò, àti ṣàlàyé lẹ́ẹ̀kan sọ pé tá a bá fẹ́ kà nǹkan, a kọ́ wo àràfí. Bá a bá wo àràfí, àmì wo ni wọ́n fi sórí àràfí ni? Bẹ́ẹ̀ la fi máa kà lọ. Níbí ìsìn, àràfí àkọ́kọ́ òun ni kíni? Òun ni ha. Ẹ̀rí àràfí àkọ́kọ́ nìyẹn, òun ni ha. Kí ló wà lórí ha? A rí pé fatha ní bẹ lórí rẹ̀. A sọ fún wa pé tá a bá ti rí àmì fatha, yóò mọ̀ fún wa ní kíni? Yóò mọ̀ fún wa ní a. A wá sọ pé ha. Ha. Ẹ̀rí. Lẹ́yìn ọkàn àràfí o bá. Kí ni bẹ lórí bá? A rí pé ṣádà àti fatha tó gùn. Ẹ̀rí. Nítorí pé àwa ń bẹ̀rẹ̀ la ṣe ń fi eléyìí sí. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, a nídìí eléyìí mọ́. A ti sọ wa lọ. Àmọ́ sábà pé àwa ń bẹ̀rẹ̀ bí ẹni pé a tún pa àmì méjì pọ̀ sórí àràfí kan náà ni tí ó sì dá. Àmì kan láràfí máa ní. Ẹ̀rí. Báàní àti ṣádà pẹ̀lú a tó gùn. A wá sọ pé khaba. Ṣádà a máa ń tẹ ṣádà mọ́lẹ̀ ni. Gbogbo bí ta bá ti rí ṣádà, á tẹ àràfí ni kí wọ́n lè rí pé ṣádà ń bẹ lórí rẹ̀. Láàfin sọ pé
khaba ẹ̀rí ó wá kan zai pẹ̀lú dọ́mà mélòó dọ́mà méjì dọ́mà ó lè jẹ́ ẹyọ̀kan ó sì lè jẹ́ méjì tó bá jẹ́ ẹyọ̀kan òun ni u tó bá ṣe pé méjì ni ó ti di kíni ó di un ká má gbàgbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti wá lọ nínú àwọn ẹ̀kọ́ tó ṣíwájú a wá sọ pé khabazun ẹ̀rí sìn ẹ̀yin náà wí dáadáa khabazun ẹ̀rí khabazun ìyẹn jẹ́ kan kí la wá ń pè ní khabaz bá a bá wò a rí pé gbólóhùn kan bẹ orúkọ kan bẹ tó ṣe pé ó ti ń jáde ń bẹ náà ní kíni òun ni khubzu bread làwọn alábá ń pè ní khubz ẹ̀rí khubzu ẹ̀rí bó ṣe wà yín sìn òun ni khubzun ẹ̀rí bread náà ń pè ní khubzu ẹ̀rí pẹ́ òun là ń pè ní khubzu ẹni tí wọ́n ń ṣe pẹ́ ẹni tí ń ṣe pẹ́ òun là ń pè ní kíni òun là ń pè ní khabaz tí n bá sọ pé mò ń lọ sọ́dọ̀ bàbá onípẹ́ bàbá tí ń ṣe búrẹ́dì ń sọ pé amshi ila khabaz mò ń lọ sọ́dọ̀ khabaz mò ń lọ sọ́dọ̀ bàbá tí ń ṣe búrẹ́dì ẹ̀rí khabaz ẹni tí ń ṣe búrẹ́dì òun ni máa ń jẹ́ khabaz búrẹ́dì ń tiẹ̀ òun ni kíni òun ni khubzu búrẹ́dì ni khubzu ẹ̀rí mo fẹ́ jẹ búrẹ́dì uridu aklal khubz mo ń fẹ́ jẹ búrẹ́dì ẹ̀rí mo ń fẹ́ jẹ búrẹ́dì uridu al khubz mo ń fẹ́ búrẹ́dì bó bá ń fẹ́ búrẹ́dì ó wá sọ pé uridu al khubza mo ń fẹ́ búrẹ́dì ẹ̀rí búrẹ́dì ni mo ń fẹ́ ẹni tí wọ́n ń ṣe búrẹ́dì òun ni kíni òun ni khabaz ó jẹ́ ẹyọ kan àkọ́kọ́ nìyẹn tá bá wá kó lórí orúkọ àkọ́kọ́ a bọ́ sórí orúkọ kejì òun ni halak ẹ̀rí ẹ̀rí pé ha eléyìí ó ti yàtọ̀ sí eléyìí tó bá ní ọmọ lórí wọ́n jọra wọn àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin méjì wọn náà ni ọmọ tó bá ti wá ní ọmọ a wá fi ọ̀nà fún fi pé jáde bí ò bá ní ha ẹ̀rí halakun ẹ̀rí la pẹ̀lú ṣẹ́dá halakun tala máa ń pè bẹ́ẹ̀ ká ṣàkíyèsí a bá omi pàdé tó ní ọmọ lórí gbólóhùn yìí omi ò ní ọmọ lórí omi ò sì ní ọmọ lórí ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn ibi tí èdè lárúbáwá tó gbé tóbi sí nìyẹn tó ṣe pé nùtọ̀ pú ẹnìkan ọmọ lásán báyìí tá a fi ṣe ẹ̀rí àmì yìí nìkan ó ti yí gbólóhùn ó ti yí ìtumọ̀ rẹ̀ padà ẹ̀rí ó ti yí ìtumọ̀ rẹ̀ padà tá a bá fi àmì sí tó bá ní àmì lórí tá a pè ní khalaqun ọlọ́run ọba nìyẹn ọba dá ẹ̀dá ẹni tó dá gbogbo nǹkan ẹ̀rí ẹni tó dá gbogbo nǹkan wọn ni khalaq ká ṣe àkíyèsí tí ò bá wá sí ọmọ lórí rẹ̀ tá a pè ní halaq ẹni tí ń gẹrun fún ni ẹ̀rí àwọn bábà tó ń gẹrun òun là ń pè ní halaq kó afẹ́ ẹ̀rí láwọn tí ń gẹrun òun là ń pè ní halaq tí mo bá sọ pé mo fẹ́ ṣe kí ni uridu halqa ras mo ń fẹ́ gẹrun orí mi ó ti yàtọ̀ sí khalqa dídá ni khalqu Allahu yakhluqu ọlọ́run ni máa ń dá nǹkan ma yasha ohun tó bá fẹ́ àmọ́ ń bí ha ni kìí ṣe kha káfí lè ṣàkíyèsí ẹ̀rí bábà tó ń gẹrun òun là ń pè ní halak iṣẹ́ ni hilaqah ẹ̀rí hilaqah náà ni iṣẹ́ ni ẹ̀rí ń pé irun gígẹ̀ halak ó jẹ́ méjì ẹ̀kẹta orúkọ kẹta òun ni kíni
haddadun haddadun ha ẹ̀rí ha náà là ń bá bọ̀ látẹ̀kẹ́ o ẹ̀rí haddadun haddad nìyẹn tí ṣádà ń bẹ lórí rẹ̀ lẹ́yìn ṣádà àwa nítorí àtógùn dá hadda ẹ̀rí haddadun ẹ̀rí haddadun tiẹ̀ náà ni àwọn alágbẹ̀dẹ ọ̀pọ̀lọpọ̀ wa lè má mọ alágbẹ̀dẹ náà làwọn tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ irin àwọn ni wọ́n mú irin wọ́n sọ di ọkọ́ wọ́n mú irin wọ́n sọ di àdá wọ́n ṣe gbogbo ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ onírin dé wọ́n ń jó irin so nítorí àgbẹ̀dẹ ò tó síbẹ̀ mọ́ àmọ́ àwọn tí ń ṣe iṣẹ́ yìí tá a mọ̀ lẹ́nìí náà làwọn sùdẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá òun ni wọ́n ń pè ní haddad ẹ̀rí sùdẹ̀ ni wọ́n ń pè ní haddad ní ọ̀dọ̀ àwọn lárúbáwá lẹ́yìn ni a bọ́ sórí ẹ̀kẹrin orúkọ kẹrin òun ni sa'iq sa'iq kí la ń pè ní sa'iq náà ni driver ẹni tí ń tu ọkọ̀ chauffeur òun la ń pè ní sa'iq chauffeur bí n bá sọ pé mo nídìí chauffeur uridu sa'iq mo ń wá chauffeur ẹ̀rí sa'iq ẹni tí ń tu ọkọ̀ la ń pè ní chauffeur lẹ́yìn ni ẹ̀karùn òun ni fallah àwọn tó ṣe pé wọ́n ń ṣe iṣẹ́ oko ẹ̀rí falahun àwọn tó ń ṣiṣẹ́ oko nìyẹn tá a bá ń wá àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ oko ń pè lágbájá àgbẹ̀ ní falahun ó yàtọ̀ sí falah ẹ̀rí hayya alal falah tí ò bá ní ṣádà ká tún ṣàkíyèsí tí ò bá ní ṣádà oríire nìyẹn òun ni falah báwọn tí bá ń pè ló bá sọ fún wa pé hayya alal falah ó yá ẹ dìde ká lọ sí ibi tá a ti ṣe oríire so ọlọ́run mọ́ṣà kọ oríire fún ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká ṣoríire ní ayé ń bí jẹ́ á ṣoríire ní gbogbo àlìkíyàmà orí eléyìí láti dúró díẹ̀ láti fúnra wa nísinmi díẹ̀ á tún padà sí di àwọn orúkọ tí tó kù kí ọlọ́run kó pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. A dúró sórí orúkọ karùn-ún nínú ẹ̀kọ́ wa ti tòní ẹ̀kọ́ tó ṣe pé ó ń fún wa ní àlàyé lórí asma'ul mihan orúkọ àwọn iṣẹ́ nínú èdè Lárúbáwá a ti sọ fúnra wa níbẹ̀rẹ̀ pé bá a ṣe ní àwọn orúkọ fáwọn iṣẹ́ nínú èdè Yorùbá nínú gbogbo èdè pátáláyé kò sí èdè náà tó ṣe pé iṣẹ́ kọ̀ọ̀kan ò ní kò sórúkọ fáwọn iṣẹ́ kò sí èdè náà bẹ́ẹ̀ náà ni nínú èdè Lárúbáwá àwọn òṣìṣẹ́ wọn ní orúkọ wọn a ti wá bá orúkọ yìí ń bọ̀ a rí àkọ́kọ́ tó ṣe pé òun ni Habaz a sì rí Halak a rí Haddad a sì rí Sa'iq a rí Falah a ṣàlàyé fúnra wa bá a ṣe ń kà á ń pè yẹn ní ìpele àkọ́kọ́ nínú ẹ̀kọ́ láyé ká tíráyì ká lè rí ká dáadáa ká mọ̀ ká bàbá kò lórí ìpele ni ó kan gbígbọ́ yé mímọ̀ ìtumọ̀ rẹ̀ a sì ṣàlàyé ìtumọ̀ àwọn márààrún yìí àwa ní dúró bẹ́ẹ̀ a máa bá àwọn àlàyé yìí lọ orí ẹ̀ka àrùn láti dúró náà ni Falah lẹ́yìn Falah ó kan Jazarun ó jẹ́ mẹ́fà Jazarun bàbá wo a rí pé jim àti fataha ní bẹ́ńbẹ́ jim àti fataha ja àti a bàbá sì ti rí ja pẹ̀lú a yóò máa fún wa ní ja ẹ̀rí yóò máa fún wa ní ja ẹ̀rí lẹ́yìn ni ó wá kan zai
àti shadda àti a tó gùn ẹ̀rí nǹkan mẹ́ta ló wà ń bẹ̀ zai shadda pẹ̀lú a ẹ̀rí tí ń jẹ́ jaza kó tó wá kan ọ̀rọ̀ àti dọ́mà méjì tá a ṣàlàyé fúnra wa pé bá a bá ti rí dọ́mà méjì yóò máa fún wa ní kíni yóò máa fún wa ní una tó bá ṣe pé ẹyọ kan ni yóò máa jẹ́ u bó bá ṣe pé ẹyọ kan ni yóò máa jẹ́ u àmọ́ tó bá ti pé méjì yóò máa jẹ́ un a wá sọ pé jazarun jazarun ẹ̀yin náà tún wí dáadáa ẹ máa wí kẹ́ ẹ máa kà kẹ́ ẹ sì máa kọ́ ó ṣe pàtàkì púpọ̀ bẹ́yàn bá ń gbọ́ tí ń wò tí ń kà tí ò bá máa kọ́ yóò kù díẹ̀ káàtó irúfẹ́ eléyìí sìn gbogbo àwọn orúkọ tá a kọ kẹ́yàn jókòó kó mú kàyé rẹ̀ pẹ̀lú bíkì rẹ̀ kó kọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin sínú kàyé rẹ̀ ká sọ fáwọn ọmọ káwọn náà kàn kọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin gbogbo ìgbà tá a bá ti ń kọ yóò máa jókòó sí wa ní ọkàn wíwí nìkan ò tó wíwí nìkan ò tó kíkọ ó ṣe pàtàkì púpọ̀ kíkọ ni òun là ń fi ń so ìmọ̀ mọ́lẹ̀ ṣàrísìn jazarun jazarun tá la ń pè ní jazar náà làwọn tí ń pa ẹran àwọn tí ń pa ẹran òun là ń pè ní jazaru ẹ̀rí bá ní ẹran tá a sì ń fẹ́ pé kí wọ́n bá wa pa kí wọ́n bá wa ṣiṣẹ́ rẹ̀ á lọ pé jazaru jazar lẹ́yìn jazar ó kan orúkọ keje òun náà ni najarun ẹ̀rí nùnní tó ní fatha lórí tí ó máa fún wa ní na ẹ̀rí kó wá kan jim àti shadda àti a bàbá ṣàkíyèsí láti ìgbà tá a ti ń bọ̀ inú àwọn àlàyé yìí nípa orúkọ a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ wọ̀nyí yóò máa ní a tó gùn àti shadda wọ́n jọ ń tẹ̀léra wọn ẹ̀rí bazun halakun ẹ̀rí bó ṣe wà nínú èdè lárúbáwá nìyẹn halakun ẹ̀rí hadadun ẹ̀rí sáìkùn tí ẹ̀ kò rí bẹ́ẹ̀ falahun jazarun ẹ̀rí sí najar tààlà ń pè ní najar òun náà ni agbẹ́gi láwọn tí wọ́n ń kanlé bàbá nídìí pé tó à ń wá ẹni tí ó bá wa kanlé ẹ̀rí à ń wá ẹni tí ó bá wa kanlé a nídìí agbẹ́gi nìyẹn a nídìí agbẹ́gi ẹ̀rí àwọn agbẹ́gi là ń pè ní najar láwọn tí wọ́n ń kan ilé ẹ̀rí najaru nìyẹn kí ọlọ́run kó pẹ̀lú wa lẹ́yìn najar ó kan orúkọ kẹjọ òun náà ní kíni òun ní tọ̀bíbùn bá ẹ̀rí ìyá gúgùn lélẹ́yìí bá a ṣe ní a tó gùn bẹ́ẹ̀ náà ni a ní yá tó gùn ẹ̀rí a ní i tó gùn i kúkúrú òun ni kẹsọ̀rọ̀ nìkan ẹ̀rí tá a bá rí kẹsọ̀rọ̀ nìkan nípa rí kẹsọ̀rọ̀ òun nìkan fúnra rẹ̀ i nìyẹn àmọ́ tí tọ́ ẹ pé yá lárí tó tẹ̀lé àràfí yóò máa jẹ́ i tó gùn nìyẹn láàfi kà pé tọ̀bíbùn ẹ̀rí bára ò bá yá ẹni tí ó wò wá tó ṣe pé yóò wò wá yóò kọ ìwé fún wa ní pé tó nǹkan báyìí ní ṣe yín yóò ṣe ọ̀dọ̀ náà fún wa pé nǹkan báyìí ní dààmú lágbájá ẹ̀rí òun là ń pè ní tọ̀bíbù ẹ̀rí tá a mọ̀ sáwọn dókítọ̀ àrísìn tọ̀bíbùn olùwòsàn tí ń wo ní sàn ọlọ́run ní wo ní sàn àmọ́ ọlọ́run ó lò ń sábàbí ẹ̀rí tọ̀bíbùn ẹ̀rí olùwòsàn òun là ń pè ní tọ̀bíbùn lẹ́yìn tọ̀bíb a bọ́ sórí ẹ̀kẹsàn ẹ̀rí lẹ́yìn tọ̀bíb ẹ̀kẹsàn nìyẹn òun ó máa jẹ́ sọ ya àti ṣádà àti dal ẹ̀rí sọ̀yáàdùn ẹ̀wù dáadáa o sọ̀yáàdùn sọ́d àti fatha pẹ̀lú a yóò máa fún wa ní sọ
káwáríyà àti ṣádà àti átógùn ń jẹ́ sọ̀yà kó tó wá kan dal àti dọ́mà méjì sọ̀yàdùn ẹni tí máa ń àwọn tí tó ṣe pé wọ́n ń ṣọdẹ ẹran ẹ̀rí tó ń ṣọdẹ ẹran àwọn chasseur tó ṣe pé wọ́n ń ṣọdẹ ẹran inú igbó àwọn là ń pè ní sọ̀yàd ó lè jẹ́ ti ẹja ó lè jẹ́ ti àwọn ẹranko ẹ̀rí sọ̀yàdùn àwọn tó ṣe pé wọ́n ń ṣe ọdẹ àwọn ẹranko ni o àbí tàwọn ẹja nínú omi àwọn là ń pè ní sọ̀yàdùn kó wá kan ẹ̀kẹwàá bá a bá wo ẹ̀kẹwàá orúkọ ẹ̀kẹwàá àwa náà á ti máa kà fúnra wa á rí i pé tá lélẹ́yìí tá eléyìí kí ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á rí i pé á tó gùn ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a bá rí tá pẹ̀lú á ń fún wa ní kíni yóò mọ̀ fún wa ní tá ẹ̀rí tá pẹ̀lú á ń jẹ́ tá kó tó wá kan àràfí òun ni jim pẹ̀lú kẹsìrọ̀ sì máa jẹ́ i tá yí rọ àti dọ́mà méjì yóò jẹ́ kí ni run tajirun tààlà ń pè bẹ́ẹ̀ olùṣòwò ẹni tí ń ṣòwò commerçant ẹ̀rí commerçant òun là ń pè ní tajir látara rẹ̀ bàbá wò a rí i pé tìjára ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ̀ tìjára ń pé owó là ń pè ní tìjára lọ́dọ̀ àwọn Lárúbáwá commerce ẹni tí wọ́n ń ṣe òun là ń pè ní tajirun ẹ̀rí owó ẹni tí ń ṣòwò owó ayé ọ̀tọ̀ owó alìkìyàmọ̀ náà ọ̀tọ̀ ẹ̀rí bàbá ń ṣe tayé ká máa ṣe tàlìkìyàmọ̀ náà mà ẹ̀rí tajirun ká máa bá Ọlọ́run ọba ṣòwò púpọ̀ ẹ̀rí tajirun olùṣòwò ní jẹ́ tajir commerçant lẹ́yìn eléyìí yóò máa kan bakọ́ọ̀lùn bá àti àní kó tó wá kan kọf tó ní ṣẹ́dá tàwárí á tó gùn tó tẹ̀lé rẹ̀ kó tó wá kan lam àti dọ́mà méjì àwa kà ní bakọ́ọ̀lùn àwọn tí máa ń ta àwọn nǹkan èso ẹ̀rí àwọn tí máa ń ta àwọn nǹkan èso tá a bá lọ ń pé tó à ń lọ bàkọ́ọ́là níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan fruit mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ ni o ọsàn mo fẹ́ rà ni o àwọn tí ń ta àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí àwọn ẹ̀fọ́ mo fẹ́ rà ni o àwọn tí ń ta àwọn là ń pè ní bakọ́ọ̀l ẹ̀rí bakọ́ọ̀l lẹ́yìn ni ó wá kan ẹ̀kejìlá òun ni mumarridọ̀ ẹ̀rí mumarridọ̀ mim àti dọ́mà àti mim pẹ̀lú fatha eléyìí jẹ́ mú èyí mú kó tó wá kan ra pẹ̀lú ṣẹ́dá àti kẹsìrọ̀ ẹ̀rí mumarridọ̀tún dọ́ọ̀ni ẹ̀rí tó ní fatha lórí eléyìí tá léléyìí a ti ṣàlàyé fúnra pé tá a máa ń kọ tá à ń kọ maftuha a sì ń kọ marbutọ̀ tá títì léléyìí tá bá tì ẹ̀rí yóò máa jẹ́ mumarridọ̀tún ẹ̀rí mumarridọ̀tún àwọn obìnrin tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ dòtò tó ṣe pé a bímọ ni o a ṣètọ́jú obìnrin ni o a ṣètọ́jú ara ni o àwọn obìnrin ni àwọn là ń pè ní mumarridọ̀tún ńgbà tára ò bá yá ẹ̀rí láti bẹ̀ a rí pé gbólóhùn kan bẹ́ẹ̀ tó ṣe pé òun gbólóhùn marod àárẹ̀ ẹ̀rí ẹni tó ń ṣètọ́jú aláàrẹ̀ ẹ̀rí tó ń ṣètọ́jú aláàrẹ̀ ẹ̀rí ó ti yàtọ̀ sí tọ̀bíb ẹ̀rí ẹni tó ń ṣe ìtọ́jú aláàrẹ̀ mumarridọ̀tún ẹ̀rí lóbìnrin ọlápò jẹ́ obìnrin ni wọ́n fi fún ní kíni ni wọ́n fi fún ní táàdé parí tó bá ṣe pé ọkùnrin ní nǹkan nítorí pé àwọn iṣẹ́ yìí obìnrin ló pọ̀ nù rẹ̀ jù ẹ̀rí tó bá ṣe pé ó jẹ́ ọkùnrin nǹkan wọn ò ní fi táà sí parí rẹ̀ yóò máa jẹ́ mumarrid ẹ̀rí mumarrid àmọ́ ńgbà tó ṣe pé obìnrin ni la fi pè ní
mumarridotun ẹ̀rí gbogbo orúkọ tá wá kọ síbí àwọn obìnrin náà ń ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀ tá bá ti jẹ́ pé obìnrin ní ṣe a máa ṣe kíni a máa fi ta sí parí rẹ̀ habazun habazatun ẹ̀rí halaqatun hadadatun ẹ̀rí sa'iqatun fallahatun jazaratun najaratun tabibatun ẹ̀rí a máa fi ta tó wá sí pé obìnrin ni ọkùnrin sábà pé ọkùnrin ló pọ̀ jù nínú iṣẹ́ la ṣe lò ní tọkùnrin ṣàrínsìn so lẹ́yìn mumarridọ̀ ó kan rọ̀sáàmùn ra sin àti ṣádà àti a mim àti dọ́mà méjì yóò mọ̀ fún wa ní kíni rọ̀sáàmùn ẹ̀rínsìn rọ̀sáàmùn kí la ń pè ní rọ̀sáàm náà làwọn tí máa ń ya nǹkan tí máa ń yàwòrán ẹ̀rí àwọn tí máa ń ya nǹkan àbá àwọn tí máa ń kọ nǹkan tó ṣe pé a rí pé nǹkan kíkọ wọn ó yáyì ó sì dá púpọ̀ àwọn eléyìí la ń pè ní rọ̀sáàm ẹ̀rí rọ̀sáàmùn lẹ́ni tí máa ń ya àwòrán ẹ̀rí ńbẹ̀ a rí rọ́smù tó ṣe pé àwọn ọmọ máa ń kọ nílé kí n pé rọ́smùn ẹ̀rí rọ́smùn ẹ̀rí ṣàrí nísìn so lẹ́yìn ni ó wá kan orúkọ ṣurtiyun shin àti dọ́mà ń jẹ́ kí ni ṣà àti u ń fún wa ní ṣù kò tó wá kan ọ̀rọ̀ tó ní sùkún ń jẹ́ ṣur a wà rí tọ́ yìí kí ló gbà nísàlẹ̀ a rí pé kẹsọ̀rọ̀ òun rí a rí pé kẹsọ̀rọ̀ ló gbà nísàlẹ̀ ń jẹ́ pín ṣurti àwáríyá pẹ̀lú ṣẹ́dà àti dọ́mà méjì ṣurtiyun náà làwọn ọlọ́pàá wa ẹ̀rí àwọn ọlọ́pàá là ń pè ní ṣurti ọlọ́pàá là ń pè bẹ́ẹ̀ láwọn police ẹ̀rí ṣurti nìyẹn òun ni àti ń bá rí ohun pé mo rí ọlọ́pàá lójú ọ̀nà ra'aytu ṣurtiyan mo rí ọlọ́pàá kan ní ojú ọ̀nà hadha ṣurti ẹni tó ń wò yìí ọlọ́pàá ni o ẹ̀rí hadha ṣurti ọlọ́pàá ni ẹ̀rí á padà síbẹ̀ ń sìn ṣurti ẹ̀rí ó wá kan ra'in ẹ̀rí tá la ń pè ní ra'in náà lẹni tí ń da ẹran ẹ̀rí ẹni tí ń da ẹran òun la ń pè ní ra'in ẹ̀rí ẹni tí ìwọ náà tó ń mójútó lé Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi ẹ̀rí ìwọ náà alámójútó kan ló jẹ́ nílé ibi tó wà ẹ̀rí bí ẹni ń da ẹran níwọ náà ọ̀dá ẹran níwọ náà àmọ́ ẹ̀yìn èèyàn lọ́lọ́wọ́n bá kó tiẹ̀ pé kó máa darí wọn ṣàrínsì ra'in náà ni ẹni tí ń da ẹran òun là ń pè ní ra'in èyí tá a fi wá parí rẹ̀ òun náà ni a rí pé ń jẹ́ mẹ́tàdínlógún òun ni mim àti dọ́mà kó tó wá kan ha ó wá kan sin àti i àti bá àti dọ́mà méjì ń jẹ́ muhasibun tá la ń pè bẹ́ẹ̀ tá la ń pè ní muhasib lẹni tí máa ń ṣírò nǹkan ẹ̀rí tá a bá ń ṣòwò ń sìn á láwọn ẹnìkan tó ṣe pé àwọn náà wà ń di ìṣírò owó ẹ̀rí àwọn náà wà ń di ìṣírò owó ẹni tí ń ṣírò owó ni òun làwọn lábá máa ń pè ní muhasib tá a mọ̀ ní comptable ní ọ̀dọ̀ wa tó ṣe pé ìdí comptabilité náà ni àwọn wà ó di mẹ́ta ó di mẹ́rin ó di márùn ṣàrínsì muhasibu nìyẹn ẹ̀rí muhasib gbogbo àwọn orúkọ tí a kọ kalẹ̀ yìí tí ń jẹ́ mẹ́tàdínlógún díẹ̀ ni nínú àwọn orúkọ iṣẹ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá ohun tá à ń fẹ́ ká mọ̀ òun ni pé kọ́kọ́rọ́ eléyìí à ń fẹ́ ká mọ̀ pé àwọn Lárúbáwá àwọn náà ní àwọn orúkọ tí wọ́n máa ń lò fún àwọn tó ń ṣiṣẹ́ ìyẹn ló ṣe pàtàkì òun ni nǹkan àkọ́kọ́ tá a kọ́ dì mú ni pé
tó sì ṣe pàtàkì pé ká wá túmọ̀ rẹ̀ ká sì wá pé ká mọ̀ bá a bá mọ̀ ẹ̀kọ́ wa ò tíì pé kọ́kọ́rọ́ lélẹ́yìí bẹ́ẹ̀ bá wà láyé bó bá mọ̀ a ti ka orúkọ àwọn oúnjẹ fún wa a ka orúkọ àwọn nǹkan tí wọ́n ń mu fún wa a ka orúkọ àwọn nǹkan tí wọ́n ń lò so àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá a nídìí púpọ̀ ni yóò máa ràn yàn lọ́wọ́ níbi tí yàn bá dé ẹ̀yàn òfin ní jáde tí kò ní dààmú púpọ̀ àmọ́ ńgbà tó bá dé ìlú kan tó ṣe pé òun wá ṣòfẹ́ atukọ̀ ó wá mọ̀ ó délẹ̀ lárúbáwá ní pé ó fẹ́ wọ ọkọ̀ ló wá bẹ̀rẹ̀ sí ṣe bí adetí tó wá ń ṣọwọ́ báyìí wọ́n ní kí ni ń ṣe lágbájá àmọ́ ńgbà tó ti mọ̀ pé ṣòfẹ́ awakọ̀ òun ni wọ́n ń pè ní kíni òun náà ń pè ní sáíkù ẹ̀rí òun ni wọ́n ń pè ní sáík ó ní dààmú mọ́ kódà kó o má sọ̀rọ̀ mọ́ kó o sọ fún wọn pé sáíkù wọ́n ti mọ ohun tó ń sọ ẹ̀rí wọ́n ti mọ ohun tó ń sọ ṣùgbọ́n kó o máa máa nì òun ló jẹ́ àdánwò díẹ̀ lélẹ́yìí jẹ́ nínú àwọn orúkọ wọ̀nyí ṣùgbọ́n tá a bá ti mọ àwọn eléyìí yóò ràn wá lọ́wọ́ láti mọ àwọn yòókù yẹn pé àkíyèsí ni ẹ̀kọ́ yìí jẹ́ fún wa à ń fẹ́ pè wá sákíyèsí ni pé nǹkan báyìí náà ń bẹ o ọ̀nà wo lágbà fi máa ẹ̀rí kẹ́ ẹ̀ máa lékún nínú mímọ̀ kó máa lékún nínú mímọ̀ ó ṣe pàtàkì púpọ̀ ní ilé ayé bá a ṣe wá kọ́ kalẹ̀ yìí lílò rẹ̀ ó dìpẹ́ndì bí téèyàn bá wà ó sì àyè téèyàn bá wà àti bó ṣe fẹ́ lò sí náà ni ó wò ẹni tí ń wá àwọn tí ń ta tí ń ṣe búrẹ́dì ọ̀tọ̀ ẹni tí ń wá bábà ọ̀tọ̀ ẹni tí ń wá lágbẹ̀dẹ ọ̀tọ̀ ẹni tí ń wá ẹni tí ń tukọ̀ ọ̀tọ̀ ẹni tí ń wá àwọn àgbẹ̀ ọ̀tọ̀ ẹ̀rí so ó ṣe pàtàkì púpọ̀ àtò àtúnkà ní kíkà nìkan tí ò sí àlàyé àti ṣe gbogbo àlàyé kíkà rẹ̀ nìkan á wà túnkà fún wa kí gbogbo wa ká wò káwa náà ká sì máa wí tó àkọ́kọ́ a pè àkọlé náà ní asma'ul mihan habazun halakun haddadun sa'ikun fallahun jazzarun najjarun tabibun sayyadun tajirun baqalun mumarridatun rassamun shurtiyun ra'i muhasibun ẹ̀rí nísìn bó ṣe jẹ́ nìyẹn ìsìn mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan akọ́nilẹ́kọ̀ọ́ enseignant akọ́nilẹ́kọ̀ọ́ báwo la ti máa ń pè ẹ̀rí ẹni tí ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ kí lérúkọ rẹ̀ nínú èdè Lárúbáwá èyàn máa jẹ́ exercice fún gbogbo wa pé ká lọ wá lọ ẹ̀rí èyàn jẹ́ kan ẹ̀rí ẹni tí máa ń tẹ ìwé báwo la ṣe máa ń pè nínú èdè Lárúbáwá àwọn tí máa ń tẹ̀wé ẹ̀rí asáàrí pé ìwé à ń rá àwọn ìwé títẹ̀ àwọn tí ń tẹ̀ bóò ni wọ́n ń pè wọ́n ó jẹ́ méjì ẹ̀kẹta àwọn tí ń fúròyìn à ń wo TV a sì ń gbọ́ rédíò àwọn nìkan ni máa ń fún ìròyìn báwo la ṣe máa ń pè wọ́n nínú èdè Lárúbáwá ẹ̀rí ó jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí láwọn orúkọ mẹ́ta ni ó wù mí ká lọ ṣe ìwádìí nípa rẹ̀ ká tún wá omi náà fi kún kí àwọn orúkọ yìí kó lè pọ̀ ní ọ̀dọ̀ wa abẹ́ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ pọ̀ tọ́lá rẹ̀ tóbi pé kó ṣàlékún ọlá kó ṣàlékún oore fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣàlékún mà fún ẹnìkọ̀ọ̀kan wa
kó ṣàlékún iman fún ẹnì kọ̀ọ̀kan wa, kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa, àlékún ìlọsíwájú kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Níparí ètò wa, a tún kí gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò yìí ní Sunna TV Yorùbá. Ọlọ́run bá ní san gbogbo wọn ní ẹ̀san rẹ̀ láì dá ẹnìkan sí. Gbogbo ìta ṣe yìí Ọlọ́run já bá ní ọ̀dọ̀ Ọlọ́run, já bá ní ìjọ tó ṣe pé owó ò ní wúlò, ọmọ ò ní wúlò, àyàfi ìmánì nìkan náà ni ó kù ní ara ẹnì kọ̀ọ̀kan wa. Subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi وبركاته. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب.